Ìgbésẹ̀ láti pe Natasha Akpoti Padà Sílé Ìgbìmọ Aṣòfin Kùnà Lábẹ Òfin o. INEC ló sọ bẹ́ẹ̀. Ìgbìyànjú àwọn tó ń fẹ́ kí wọ́n pe Sẹ́nitọ́ Natasha Akpoti Padà láti máa ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kogi lọ, ó ti fi orí sẹ́pọ̀ báyìí. Àjọ elétò ìdìbò ilẹ̀ wa INEC ló máa sọ èyí di mímọ̀ lójú òpó X rẹ̀ ní ọjọ́bọ̀ Thursday tí ń ṣe ọjọ́ kẹta oṣù kẹrin ọdún 2025 yìí. Àlàyé INEC lórí ọ̀rọ̀ náà ní wípé ìgbésẹ̀ yìí má kùnà lábala kọkàndínláàádọ́rin ìyẹn 69 òfin orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n gbé kalẹ̀ lọ́dún 1999. Sam Olúmẹkùn, kọmíṣánná ìjọba àpapọ̀ àti alága tó ń rí sí ìlanilọ́yẹ̀ lórí ètò ìbò ló máa buwọ́lu ìkéde tó ní Natasha kò ṣeé pè padà. Àtẹ̀jáde náà kà pé ìwé ìfisùn tó pè fún ìpadàbọ̀ sẹ́nítọ̀ tó ń ṣojú àárín gbùngbùn Kogi má kùnà láti bá abala 69 òfin orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n ṣe ní 1999 mu ó wá tẹ̀sọ̀ wájú. Wọ́n nígbà tí wọ́n ń ṣe àlàyé ní kíkún lórí ìdí tí Natasha Akpoti kò ṣe lè padà sílé ìgbìmọ̀ aṣòfin láti máa bá iṣẹ́ rẹ̀ lọ. Àjọ INEC sọ pé àwọn tó ń gbé ìgbésẹ̀ náà kò tẹ̀lé àwọn ìlànà kan. Wọ́n ní iye ìbuwọ́lù tó yẹ kí ìfisùn náà wọ́n ní kò mọ̀ pé bẹ́ẹ̀ ni àwọn tó yẹ kó tẹ̀ka kò mọ̀ tó pẹ̀lú. INEC sọ wípé àwọn nǹkan wọ̀nyí ni yóò dúró bí aṣojú fún èèyàn tó lé ní ìdajì àwọn olùdìbò ní àárín gbùngbùn Kogi fún àlàyé ní kíkún ìwé ìfisùn láti pe sẹ́nitọ̀ padà ó gbọ́dọ̀ wà ní ìbámu pẹ̀lú abala 69 òfin orílẹ̀-èdè wa Nàìjíríà tọdún 1999 èyí tó ń bèrè ìbuwọ́lù ìdajì iye èèyàn tó forúkọ sílẹ̀ láti dìbò ní ẹkùn náà. Àpapọ̀ iye àwọn òǹdìbò tó forúkọ sílẹ̀ ní àárín gbùngbùn Kogi wọ́n jẹ́ 474,554. Iye tó ju ìdajì rẹ̀ ló jẹ́ 50% plus 1 wọ́n ló jẹ́ 237,277 pẹ̀lú ẹyọ kan èyí tó kéré tán tó gbọ́dọ̀ jẹ́ 237,278 olùdìbò. INEC ló ṣe àtúpalẹ̀ bẹ́ẹ̀. Àjọ náà ṣàlàyé pé òǹkà àwọn tó forúkọ sílẹ̀ láti dìbò níbẹ̀ wọ́n jẹ́ 474,554 tó túmọ̀ sí pé ó mà kéré tán àwọn èèyàn wọ́n gbọ́dọ̀ rí ìbuwọ́lù 237,278 èèyàn ní ṣùgbọ́n 208,132 ìbuwọ́lù péré ní INEC mari wọ́n ló dín ní 29,146. wọ́n á ní fún ìdí èyí ìfisùn náà kò lọ ní ìbámu pẹ̀lú àlàkalẹ̀ òfin Nàìjíríà. wọ́n á ní fún ìdí eléyìí kò sí ìgbésẹ̀ kankan tá a máa gbé mọ́ lórí ìpè padà sẹ́nitọ̀ náà. Bẹ́ẹ̀ ni INEC kéde ẹ ó rántí pé ọ̀rọ̀ olórí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá Godwin Akpabio ló máa fa wàhálà. Ẹni tí Natasha Akpoti tó fẹ̀sùn kàn pé ó ń fi ìfẹ́ lọ lọ́nà àìtọ́. Ọ̀rọ̀ náà padà fẹjú tantan bí iná inú ẹ̀rùn tí wọ́n ní kí aṣojú tó ṣojú àárín gbùngbùn Kogi tẹ́lẹ̀ náà kó lọ sinmi àpàpàǹdodo fún oṣù 6 gbáko tí Natasha tó sì gbé ìgbésẹ̀ ọlọ́kan òjọ̀kan wọ́n ní kí Natasha kó tó padà ó gbọ́dọ̀ ní àwọn ìbuwọ́lù kọ̀ọ̀kan kó tó ní àǹfààní láti padà sílé ìgbìmọ̀ aṣòfin Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share dẹ̀ mọ́ comment ẹ má tún wá gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹwàá bá tẹ notification bell láti lè máa mọ àwọn ètò alọ́kòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ àkú àtàárọ̀ àkú iṣẹ́ tòní Ọlọ́run ọba náà rèé kò ní dá yín dá bùkátà yín bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa